nínú ohun tá a wá pákéjì lọ́dún yìí nínú ẹ̀ la fẹ́ ṣe lákọ̀ọ́kọ́ yìí àwọn ọmọlé kéwú wa yàtọ̀ sí kéwú tá ń kọ́ wọn a tún wò pé kí la tún lè pákéjì fún wọn ilé ayé tá wà ń sìn yìí ó ti di ilé ayé ìgbàlódé tó yẹ pé gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe kọ̀ǹpútà ni à ń kí àwọn àfáwà tí wọ́n wọlé kọ̀ǹpútà ni gbogbo nǹkan tí a máa ń ṣe kí gbogbo ẹ̀yin àgbàlagbà mo sì ń bọ̀ wá kí yín o nítorí ìjọba àsìkò ní Ọlọ́run ó ṣe dáadáa fún gbogbo wa o. làwa wò ó àwa kó àwọn ọmọ kan jọ nínú àwọn ọmọléke wa Naim Adalaya ó yá bọ́tà wa ń bí alẹ́ ọjọ́ kan lèmi àti dádì ẹ̀ wá ń rò ó àwa sọ̀rọ̀ Islam àwa mùsùlùmí à ń lack behind púpọ̀ bá a bá débi iṣẹ́ ìjọba àwọn Christian ló máa pọ̀ jù bá a bá débi kan àwọn Christian náà ló máa pọ̀ jù nígbà tó yẹ pé àwọn tá a jẹ́ mùsùlùmí gan tá a tọwọ́ wá tóbi kan tá a bá wà ń bẹ̀ kàkà ká gba àwọn ọmọ ìyá wa ṣiṣẹ́ protocol sì náà láàmú lékiri àmọ́ ní protocol ni protocol náà láàmú ṣe tó bá sì jẹ́ àwọn tí yíhun ni wọ́n mú lọ ibi tí wọ́n ti ń ṣèsìn ni wọ́n gba 99% ti ara wọn ni wọ́n gbà wọ́n sẹ́nu iṣẹ́ àwa ń sọ pé àwa náà ó da foundation ńlẹ̀ bó bá ti mọ àmọ̀ ṣe tí gbogbo yìí tá à ń ṣe yìí náà kó lè mọ jẹ́ example ni pé tá a bá ń ṣe díẹ̀díẹ̀ báyìí tọ́wọ́n kan náà bá tún emulate irú eléyìí báyìí náà tá à ń ṣe ní letò sí madrasa àsàlátù sàsàlátù tá à ń ṣe bẹ́ẹ̀ yóò padà kárí. Islam á padà gbòòrò látara ẹ̀. mo wá ń béèrè ọmọ ní ta la fẹ́ wá ní computer trainer tí yóò tún ní gbowó lọ́wọ́ wa torí yóò tún la ìnáwó lọ lọ́ba ní ok àwa wo bí èèyàn mẹ́rin bí èèyàn márùn-ún wọ́n ní Naim náà máa kọ́ wọn alhamdulillah àwọn ọmọ náà wá ṣe kínní náà wọ́n ṣe training náà wọ́n pọ̀ àwa kì í ṣe dáńdáwì àwa mú àwọn tí wọ́n jẹ́ pé wọ́n ṣe dáadáa láàrin wọn pé ẹ̀yin yìí o a fún yín ní certificate tá a fún yín kì í ṣe pé bí ẹ ti mọ̀ o a kò fẹ́ fi yín wọn ayé pé ohun tá à ń ṣe rèé àwọn ọmọ tí wọ́n sì ti ń ṣe dáadáa rèé Naim lọ síwájú ṣé wọ́n á ṣàdúrà fún ẹ ìkọ́nà tó ṣe wàlímọ̀ ṣe wíyá ọmọlé kéwú wa náà ni ọmọ kéwú wa ni ìkọ́nà tó ṣe wàlímọ̀ ni àwọn máa pe àwọn ọmọ náà bọ́ta lẹ́yọ kọ̀ọ̀kan báyìí láti wá máa gba sátífíkẹ́ẹ̀tì wọn. ọmọ àkọ́kọ́ tá àkọ́kọ́ pè mọ̀jánà náà ṣáà ni ọmọ àkọ́kọ́ tá a pè òun náà ni Sanni Zinat ibi tó o bá wà tètè máa bọ́ ń ta báyìí kí mọ́mí rẹ̀ náà bọ́ ta àdówó lọ́wọ́ yín o kẹ́kọ̀ọ́ wá bá ya fọ́tò ni o àdówó ẹni kí ẹni kọ̀ fà ok ẹni ẹlẹ́ẹ̀kejì òun náà ni Abubakar Aisha. Abubakar Aisha. Abubakar Aisha. Allah Muhammadu Rasulullah. ọmọ ẹlẹ́ẹ̀kẹta Adesina Basit. Adesina Basit. máa bọ́ ń ta kíákíá kí mọ́mí rẹ̀ náà máa bọ́ ń ta. Adesina Basit. wọ́n sì continue training tí à ń ṣe fún wọn yìí bá a ti sọ wọn àti parí training báyìí wọ́n sì wà lẹ́nu ẹ̀kọ́ ó yá ẹ máa lọ sọ́dọ̀ ṣé òkè wọ́n ṣàdúrà fún yín Zinat ó
ó yá ẹ lọ sọ́dọ̀ ṣé o kí wọ́n ṣàdúrà fún yín. Adésínà Basit. Masha Allah. ọmọ ẹlẹ́ẹ̀kẹrin Kẹ́hìndé Mustapha. Kẹ́hìndé Mustapha. Kẹ́hìndé Mustapha. La ilaha illallah. ìdádì rẹ̀ náà máa bọ̀ ń ta. La ilaha illallah. Miladu Rasul Khadimul Aoliyah 2025. Muhammadu Rasulullah. ọmọ ẹlẹ́ẹ̀kẹrin Ọládipúpọ̀ Faiz. Ọládipúpọ̀ Faiz. Faiz. Ọládipúpọ̀ Faiz. mọ́mí rẹ̀ dà. Mọ́mí ẹ̀dá fún abẹ́ afọ́tò lọ́fẹ̀ẹ́. Muhammadu Rasulullah. مدرسة رضوان الله للدراسات العربية والإسلامية. ميلاد الرسول خادم الأولياء 2025. أشهد أن لا إله إلا البركة ولا لا حول ولا قوة إلا بالله العلي العظيم. إن هذا كان لكم جزاء. مدرسة رضوان الله للدراسات العربية والإسلامية. إن هذا كان لكم جزاء وكان سعيكم مشكورا.